ènìyàn dáadáa ni wọ́n. Ìṣẹ̀mí ayé wọn ló jẹ́ kí n mọ̀ wípé kò jẹ́ èèyàn dáadáa ò pé kò ṣàgbàdánwò. Mo dẹ̀ ronú kàn wọ́n láti fún wọn nílẹ̀kùn ní mọ́sálásí torí àjọṣepọ̀ tí ń bẹ láàrin èmi àtàwọn. Àkọ́kọ́ tí máa kọ́kọ́ rí wọn mo rí wọn ní 21 years ago ní 2003. Àwọn ní Megastar Entertainment ẹ̀ ti gbọ́ rí Megastar Entertainment. Gbogbo àwọn barista Adelakun ní produce orin wọn. Gbogbo àwọn K1 Adelakun ní produce orin. Pasuma, Wasiu, Anabi, King Dr. Saheed Osupa, Sule Alamu Malaika àtàwọn gbogbo wọn yẹn tó ẹ lórí Obesere àwọn Adelakun ni wọ́n produce. Ẹ lọ wo gbogbo kẹsẹ̀tì àwọn tí mo kàkà nìyí wọ́n á kọ sí lẹ́yìn produced by Ademola Adelakun Megastar Entertainment. Àwọn ni wọ́n jókòó yìí. Talent. Wọ́n tún ṣe fíìmù. Gbogbo fíìmù GSM lọ́mọ Adelakun ló wà bẹ́ẹ̀. Elébòlò Adelakun ló wà bẹ́ẹ̀. Oyenusi ni. Ofu olóòsà oko ẹni ọkọ ni. Kí lẹ tó pé yìí? Olùdẹ́kùn gbogbo ẹ̀ Ademola Adelakun. Very talented man. Adelakun a máa fún yàn ní orin báyìí táwọn èèyàn lọ kọ́ lọ sórí rẹ̀. Gbogbo orin tọ́pọ̀lọpọ̀ lórí máa kọ́ tá a máa ń yìn wọn tá a bá yẹ wọn Saheed yìí àtàwọn Saheed oríṣiríṣi tí wọ́n ń kọrin gan. Táwọn wá sí oríṣiríṣi tí wọ́n ń kọrin gan. Ọ̀pọ̀lọpọ̀ orin tó lórí mi kọ́ tẹ́ ń gbárí mú yẹn. Àwọn Adelakun náà máa gbé báyìí o. Olórin kan máa wò ó pé mo gbá kan síwájú mo gbá kan sẹ́yìn ni o. Wọ́n ń ráìdì lẹ́yìn àwọn yìí déèyàn ni. Talent ó fẹ́ wọn ní talent fetch wọn ní orúkọ rere àti gbajúmọ̀ ṣùgbọ́n gbajúmọ̀ yàtọ̀ sí owó. Gbogbo opportunity owó tí bàbá yìí wá kójọ ńgbà tó ní àti bá a débi pé alihamudulilayi táìmù Adelakun ń rìtáyà bọ̀ pé kéèyàn máa sinmi àgbà ń bọ̀ gbogbo owó tó kọjọ làdánwò ẹsẹ̀ yìí bá dé. Owó náà tán pátá àtúgbà kún lọ́nà láì. Bí barista ṣe tó Ademola Adelakun ló jẹ́ mọ barista ìmọ̀ wọ́n rí Adelakun ló jẹ́ mọ́ ló mú mi mọ̀ wọ́n ló mú amọ̀ra wa ká mọ̀ mọ̀ra amọ̀nisìn. Alhaji Wasiu Ayinde through Adelakun movement ti jẹ́ kí wà lórí. Adelakun ló mú Saheed Osupa báyìí 2004 2005 foundation yìí ni gbogbo wọn fọ́lò ní ẹ̀fílẹ̀ láàrin wa Adelakun ló jẹ́ mọ̀ wọn ẹwà àǹfààní tí wọ́n rí lára Osupa ẹwà àǹfààní tí mo ti rí lára Paso gbáà tí ò ní yẹn. Tí bá wá lẹ́kọ̀ọ́ ẹ̀yọ̀ kan tì láti fi sọ pé Ọlọ́run ṣeun lára yín pẹ̀lú mọ́sálásí mo kọ́ yìí mo jẹ́ aláìmoore sọ́lọ́. Lọ́jọ́ tí mo kọ́kọ́ dé Èkó ní ND 2003 péyàn kọ́kọ́ péyàn láyé báyìí kóhun dẹ́kọ̀ Adelakun ni mo kọ́kọ́ pè. Àwọn wá sí wọ́n jẹ́ ọ̀rẹ́ ẹnìkan tá à ń pè ní Ayiki Messiah Olúṣọlá Muhammadu ọmọ olówó tíà Ayiki Olúṣọlá olórin ni Muhammadu Ayiki Messiah olórin kọ̀kọ́já Saki ṣùgbọ́n lówó ju olórin tí bẹ́lẹ̀ kó lọ lọ́dún gbà tí navigator jáde tán pé olórin nílò navigator kìnnìkà tí àwọn Paso kan méjì lòún rà lọ́jọ́ kan ọ̀rà white ọ̀rà black ìmọ̀ gun black lọ́jọ́ lásán lógun white níjọ́ Jímọ̀. Táwọn eléré kó bá lọ ṣeré ní òkè tábà gbò tẹ́lẹ̀ fún wọn nílọ́bẹ̀ ilé Messiah ni wọ́n lọ torí tán bá lọ ilé owó tí wọn ò lè palágbó ní òfin wọn. Messiah kọ́ odidi street báyìí kéèyàn kọ́ street left and right. Messiah sẹ́yìn kórè ẹ̀rí ẹgbórin Messiah yìí Ayiki Olúṣọlá Ọlọ́run kẹ́ omi ọba wà. Lónìí o eléré fújì ló gbé mi débì Bàjí bá ó lè di nítumọ̀ ìtàn wa o òróró lè gbé mi wá o ráìsì lè gbé mi wá o sọ̀kalẹ̀ ní o eré fújì yẹn ló gbé mi débì. Allahu Akbar. Ìlú yóò ní tú o ìlú yóò ní bàjẹ́ o bá ti ń bẹ láàrin ara o
tàǹjẹ́ láàrin ara wa ogun abẹ́lé oníṣẹ́lẹ̀ nílẹ̀ yìí o ọlọ́run mọ́fẹ́ nìkan ṣerú ẹ̀ nìkan. àmísàlà ọlọ́run kẹ́ ọ. ó ní èso orí dàrúdàpọ̀ àwọn ni wọ́n máa ń pòdúsì òun náà orin fún un. àfáà láti sakita pàdé lọ́dọ̀ mẹ́sàlá ohun mi sì gbó pé mo ní àyà èmi ní. ọmọ ní ìyá ìyá ta abazọrọ mo ti wẹ̀ kó. ẹni bẹ́ẹ̀ mo ti wẹ̀ kó. mídíà rò tàlẹ́ ní mọ́sálásí ní orúkọ Prince Ademola Adelakun Legacy Entertainment àtọ́lórí mùsùlùmí àtọ́lórí ayé tani Adelakun láyé wọ́n ní wọ́n ti yẹ right ọ̀yà ní wọ́n ti fara ẹ̀gbọ́n mi Masha Allah ọ̀yà ẹ̀jẹ̀ pé Allahu Akbar ẹ̀jẹ̀ tó pé Allahu Akbar Ademola Adelakun media room in the mosque inside the mosque of Amiolohun mosque media room named after Prince Ademola Adelakun. Ẹ bá ṣe alhamdulilayi mẹ́ta. Alhamdulilayi.